àwẹ̀ ń bọ̀ àmọ́ kú oríire àsìkò palẹ̀ mọ́ Ramadan pẹ̀lú ògo tọ́lọ́hún wọn ò ní ṣe lẹ́yẹ nìkankan wá o inshallah àwẹ̀ ń bọ̀ Ramadan ti dé gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi alálùbáríkà gbogbo iṣẹ́ olóore tá a máa ṣe nù Ramadan ẹ má jà á dáwọ́ rẹ̀ dúró pàápàá jù àwọn nawafil tá à ń pè ní supplication prayer bákan náà àwọn sọdakọt tá à ń pè ní charities ẹ̀já gbìyànjú o Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní Ramadan faratan ó ní ìdùnnú méjì ní bẹ́nu Ramadan ìdùnnú méjì ló pé faratul hula indal fitr nígbà tí ẹ wá fẹ́ rí dùnnú òun náà nígbà tí ẹ wá fẹ́ sínú kò sádùá tẹ ẹ sí lásìkò sínú tọ́lọ́wọ̀ nígbà kò tí ì sádùá náà pé Allahumma laka sumtu wàhálà kíkà tọ́tù àdúrà tá a máa ṣe tá a máa fẹ́ sínú nìyẹn kò yẹ gbọ́dọ̀ yíyìn tá a lè mọ̀ náà ní ẹ sọ pé Allahumma ẹ̀yin náà sọ pé Allahumma laka sumtu wàhálà kíkà tọ́tù gbọ́dọ̀ ọ̀rọ̀ láti lè wí tí ẹ̀ máa ti ń wí pé ẹ̀ fẹ́ sínú ní àsìkò Ramadan àbí èèyàn bá ń gbà ẹ̀kọ́ Ọlọ́run mo fẹ́ sínú fún ọ wọlọ́ba tó gbà wẹ̀ yí lọ́wọ́ mi o tí wọ́n ti wá síbẹ̀ tẹ̀ kọ́ agbóró bà náà atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar wallahi summa billahi alladhi la ilaha illa ẹni ẹ ti kú oríire faratan lànà bí pé ìdùnnú wọn pè ní faraha ayọ̀ ni wọ́n pè bẹ́ẹ̀ àlùbáríkà wọn pè ó nígbà àkọ́kọ́ ní kíni o nígbà tí èèyàn wá fẹ́ sí kíni o tó bá fẹ́ sínú ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n fẹ́ pàdé ọba àlá rẹ̀ Ọlọ́run máa gbẹ̀mí ẹni yẹn tó fẹ́ kú tó sì rí dùnnú Ọlọ́run forí jẹ nìyẹn yóò máa rí dùnnú Ọlọ́run èèyàn ọmọ ìyá mi àwẹ̀ ti dé báyìí o ẹja gbìyànjú báyìí ṣe à ń wo iná ẹja máa success sórí péjì yìí Imam Oluwakemi TV káde máa tún ṣe àrẹ pé Ramadan ti dé báyìí o gbogbo ẹ̀yin tí ẹ máa gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́hún yálà tilawatul Qur'an ààrẹ náà ni recitation of the Qur'an charities òun náà ni sadakot ká máa tọrẹ gbogbo àwọn tó kù díẹ̀ ká tó ẹja tọrẹ fún wọn ẹja ṣíra sí wọn ẹlẹ́ẹ̀kẹta náà ni nawafil òun là ń pè ní supplication prayer ẹja ṣe bẹ́ẹ̀ bákan náà ká jẹ́ pàkínní ká bọ̀ fófin Ọlọ́run ká má kúrọ́ ká má jalè ká dẹ̀ ṣe dáadáa ọba Allah subhanahu wa ta'ala ìbẹ̀rù Ọlọ́run ọ̀dọ̀wọ̀ ẹnìkọ̀ọ̀kan wa o ìbẹ̀rù Ọlọ́run ọ̀dọ̀wọ̀ ẹnìkọ̀ọ̀kan inú Ramadan yìí ẹja bẹ̀rù Ọlọ́run ká pòfin Ọlọ́run àmọ́ kápòfin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ti rọ́ rẹ̀ sọ pé Ramadan ti dé o àwẹ̀ ti dé o ẹ̀kọ́ àmójúbà Ramadan pẹ̀lú ògo tọ́lọ́run wọn ní gbàlẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa insha Allah wàlà hawla wàlà quwwata illa billah àlà àlìyàlá sí ẹ̀yin náà mọ̀ sọ kíláàsì méjì yìí Imam Oluwakemi TV Imam Oluwakemi TV lórí YouTube yìí wassalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh.